ẹ̀yin olólùfẹ́ ìkànnì gbádùn ẹ̀mí Town TV àti ẹ̀yin olólùfẹ́ ìkànnì Melody 100.7 FM Ìbàdàn mo kí yín kú dédé àkókò yìí. Ètò yín ètò wa àgbà wá búra òun náà ló ń gorí afẹ́fẹ́ báyìí pẹ̀lú ọmọ yín ọmọ ọba Délé Akínyẹ̀dé Adébísí. Ní òní àlejò pàtàkì ni a ní lónìí tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ pé wọ́n ti lo ìgbésí ayé wọn dáadáa láti fi ṣe ọmọnìyàn lóore, láti fi ṣe ọmọnìyàn láǹfààní. Tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ pé eléyìí tó pọ̀ jù nínú ìrìn àjò ayé wọn, wọ́n ti fi ṣe ìgbélárugẹ àti ìgbéga àṣà àti ṣe ilẹ̀ káàárọ̀ òjíire, fi kan gbogbo àṣà àti ṣe ilẹ̀ adúláwọ̀ ní àpapọ̀. Bàbá tí a fẹ́ bá sọ̀rọ̀ lénìí, ẹni tí gbogbo yín ti ń béèrè wọn lọ́wọ́ mi ni. Àwọn àgbàbọ̀ wọn ní iná nìró bọn, ẹ̀jẹ̀ pupa yìí ò ní yìí oògùn. Ẹnu oníkàn láti gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà láti gbọ́ muta. Bàbá ẹ bá ń kí àwọn aráalé. Mo dúpẹ́ o Délé ọmọ Adébísí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ Melody. Ayé yín yóò máa lóyin, yóò máa níyọ̀, yóò máa ní Melody o. Àmín. Orúkọ tèmi ni Ọlátúbọ̀sún Ọládàpọ̀. Ìgbà tí wọ́n fà mí lámì nínú ìjọ CMS Anglican, wọ́n fún mi lórúkọ Abrahamu àpẹẹrẹ ìgbàgbọ́ àti ọ̀rẹ́ Ọlọ́run. Ọjọ́ ìsinmi ọjọ́ ọ̀sẹ̀ ni wọ́n bí mi, nítorí náà wọ́n tó ń pè ní Sunday. Abraham Sunday Ọlátúbọ̀sún Ọládàpọ̀. Ẹ kú déédéé wòye o, yóò yẹ yín kò ní yẹ̀ lẹ́ o. Àmín. Ó ṣeun Délé ọmọ Adébísí, ó ṣàṣeyè, ó ṣàṣeyege. Ẹ̀yin náà ó dàgbà ẹ̀ ní dàgbà ya o. Àmín. Ẹ ṣeun o. Tí ẹ bá ń gbọ́ Odídẹrẹ́ ayé kò tọ́ mọ́ olè mọ́ràbá súnáyà fi kú di orúkọ tó jowó lọ abọ́ra má bọ̀gùn. Bàbá Odídẹrẹ́ ayé kò tọ́. Bẹ́ẹ̀ni. Ẹ kú dédé àkókò ìsà. Ìgbà tá a tó bẹ̀rẹ̀ sí kéwì, òun ni a mú orúkọ yẹn mọ́. Àmọ́ bàbá, bó ni ọ̀rọ̀ Odídẹrẹ́ ṣe jẹyọ nínú orúkọ yín? Nígbà tí mo wà ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àkọ́kọ́ nílẹ̀ Áfíríkà, WNBS WNTV South in Africa. Àwọn ètò tí mò ń ṣàkóso rẹ̀ nígbà yẹn ni ètò ìjíǹjí akéwì. Ojoojúmọ́ ni a máa ń kéwì lórí nǹkan tó bá ń lọ láwùjọ nígbà náà. Níbi ọdún 1970, 71, 72, 73, 74. Ètò ìjíǹjí akéwì yẹn wá gbayì, ó gbayì gbẹ̀yẹ káàkiri. Wọ́n á ní ká ṣe é sínú ìwé, ká tó ṣe é sínú rẹ́kọ́ọ̀dù. Àwọn ọ̀gá wa nígbà náà ni wọ́n á dábàá pé ká pe àkójọpọ̀ ewì náà ní ayé kò tọ́. Àwọn ọ̀gá wa bíi Tódé Oṣóòbí, àwọn bíi Ṣẹ́jú Oyèlẹ́yẹ tó jẹ́ ọ̀gá pátápátá, àwọn bíi ambassador ní ìsìn bàbá onírùngbọ̀n funfun yẹn Yẹmí Fáróǹbí. Àwọn ni wọ́n dábàá pé ká sì ní ayé kò tọ́. Ìgbàsẹ́ mi wá jáde tí mo kúrò nílé iṣẹ́ òun, tí mo wá ń gbé ìwé mi jáde nínú rẹ́kọ̀dù fúnra mi, ni wọ́n sọ Odídẹrẹ́ ayé kò tọ́. Nítorí lábúlé wa, bàbá mi ni baálé, wọ́n sì gbé ẹyẹ ayé kò tọ́ síta níbẹ̀, tí máa kí wọn tí wọ́n máa tọ́, tí wọ́n máa ṣùṣe fún tó náà máa ṣùṣe padà. Ọwọ́ adijọ́ kan ẹnìkan sá kòkó sí ìta, kò sì sí ń bẹ̀. Ẹnìkan lábúlé yẹn wá bí kòkó yẹn tù, ó gbé lọ sílẹ̀, àṣé ayé kò tọ́ ń wò ó. Ìgbà tó di ìrọ̀lẹ́ tí wọ́n rí onítọ̀hún pariwo ta pé wọ́n ti jí kòkó òun bù, gbogbo abúlé pariwo, wọ́n pe gbogbo wọn kí wọ́n máa bọ̀ wọ́n jáde síta. Gbogbo wọn ń ṣépè, wọ́n ń búra àwọn kọ́ o. Ayé kò tọ́ tó gbẹ ìyẹ́ tìtìtì nínú kéjì rẹ̀ ni. Àwọn ń lọ. Ìyẹn bá ní aró ń yọ̀.
àwọn èèyàn ìwọlẹ yẹ ń pariwo yìí tó lé rẹ ẹ bá lọ sí aró ìjà ní ẹ bá kòkó tó bù bẹ́ẹ̀. ẹyẹ ló ṣe ìyẹn ló wà ní inú ọpọlọ mi láti gbà yẹn wípé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni wọ́n máa nà ní pọ̀pá yóò máa bá lè jì yóò máa bó nílé yóò máa bá èmi pàápàá tó máa na pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ òtítọ́ ọ̀rọ̀ ní sọ. ṣé ẹ mọ̀ wípé nígbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà téèyàn bá sì ń sòtítọ́ bẹ́ẹ̀ aráyé ò ní fẹ́ràn rẹ̀. bẹ́ẹ̀ni. ìyá aró ìlọ yẹn ṣé ọ̀rọ̀ àríkò tọ́lẹ̀ títí tí yóò fi fi ìlú yẹn lẹ̀ kí ló sọ abúlé yẹn lẹ̀ ìtọ́jú rẹ̀ wọ ayé kò tán. ìyẹn ló jẹ́ kẹ́mi máa kúkú mú orúkọ yẹn. pé tí mo fẹ́ máa ṣe nìyí òtítọ́ ni mo fẹ́ máa sọ. ìyẹn jẹ́ bí Odídẹrẹ́ ṣe jáde nínú orúkọ yìí. Ibi mo ti mú orúkọ Odídẹrẹ́ ayé kò tọ́ nù. Bàbá. Ayé kan ò tọ́ ṣùgbọ́n Ọlọ́run kò fẹ́ òótọ́ kò fẹ́rọ́. Ọlọ́run ò fẹ́rọ́ èèyàn ò sì fẹ́ òdodo. Kò sì pé méjì èyí lọ́lọ́run fẹ́ òun ni òdodo. Ayé lè kó lọ́nà. Ayé lè pa òótọ́. Ṣùgbọ́n èyí tí Olódùmarè àyè bá rán yàn lóṣù. Iṣẹ́ tó lù dá láràn ní àjẹmìíràn ló jẹ́ orin ní ìyádédòkun yẹn. Èyí tí mo fi mú Odídẹrẹ́ ayé kò tọ́ nìyẹn. Ẹ ṣeun bàbá. O ṣeun délé ọmọ Adébísí. Yes sir. Bàbá Adé. Àwọn wo ni òbí yín? Bàbá mi ọdẹ ni àgbẹ̀ ni Daniel Ọládàpọ̀ ọmọ Ògúngbọlá. Màmá mi Maria aya Ọládàpọ̀ Ògúngbọlá. Bàbá mi jẹ́ ọmọ ọlọ́ọ̀dá àbá ó sì lọ mọ́kó ní Arárọ̀mí òun àbá aládùn òun. Màmá mi jẹ́ ọmọ abalàlà ní ọlọ́ọ̀dá àbá náà. Àwọn tí wọ́n jẹ́ òbí mi nìyẹn wọ́n ti lọ síbi àgbáre Ọlọ́run ó ti rẹ̀ pé èèyàn rí. Bàbá báwo ni ó ṣe jẹ́ pé nínú gbogbo iṣẹ́ tí ń bẹ lórílẹ̀ ayé bàbá yín jẹ́ àgbẹ̀ àti ọdẹ ó ṣe jẹ́ pé iṣẹ́ ewì iṣẹ́ orin ni ẹ̀yin yàn láàyò tàbí ṣé ó ní iṣẹ́ kan tí ẹ̀ ń ṣe tẹ́lẹ̀? Ìbẹ̀rẹ̀ á bẹ̀rẹ̀ pé nígbà tí mo jáde ìwé lẹ́gbọ̀ọ́ tí wọ́n ń pè ní modern trade tá a bá ti kàwé mẹ́fà tán láyé ẹjọ́ ọdún mẹ́jọ là ń lò ní ìwé mẹ́fà. Tí ọ̀bá rówó lọ grammar school ọlọ́dún márùn-ún ọlọ́dún mẹ́fà olúwa rẹ̀ wà lọ sí modern school ọdún mẹ́ta là ń lò ń bẹ̀. Mo ṣe ń jáde lọ́dún 1959 ni wọ́n gbà mí síṣẹ́ tíṣà ní àbá ọba Arárọ̀mí òun. N ò tí ì pẹ́ ọdún mọ́kàndínlógún wọ́n ti gbà mí síṣẹ́ tíṣà ní àbá ọba tíṣà kékeré tíṣà oko. Tíṣà yẹn mo ṣe fún ọdún márùn-ún ní agbègbè Arárọ̀mí òun. Mo tún lọ ṣe ní àbá ọba àti àgbá ògún ayídínà bí òkè. Lẹ́ẹ̀bà Arárọ̀mí òun ọdún márùn-ún mo fi ṣiṣẹ́ tíṣà ń bẹ̀. Tí wọ́n tó wá mú mi ní Lúùkù mímọ́ St. Luke's Teacher Training College ìyẹn ní Mọ̀lété Ìbàdàn. Ibẹ̀ ni mo ti lọ látọ̀dún 1965, 56, 57 àwọn parí ẹ̀ sí St. Paul's Abẹ́òkúta ní Oníkólóbó. Wọ́n á gba ìwé ẹ̀rí iṣẹ́ tíṣà tí jẹ́ grade 2. Ọdún mẹ́wàá ni mo sáà fi ṣe tíṣà wọn. Torí nígbà tá a fẹ́ jáde ní St. Luke's yẹn teacher training ni wọ́n pè nígbà yẹn. Ó lè jẹ́ pé iṣẹ́ tíṣà la lọ kọ́. Wọ́n máa ń kọ́ wa níṣẹ́ ọnà, wọ́n kọ́ wa níṣẹ́ orin, wọ́n kọ́ wa níṣẹ́ àgbẹ̀. Òṣìṣẹ́ tó yìí kọ́ wa tán. Torí ẹni tí ó bá kọ́ ọmọ ní 100, wọ́n fẹ́ kó náà ti mọ̀ tó 1000. Lọ́bàá kọ́ àwọn ọmọ láti máa kọrin, òun náà gbọ́dọ̀ ṣíṣe orin. Ẹni tí ó kọ́ ọmọ láti máa tẹ dùrù, òun náà gbọ́dọ̀ máa dùrù tẹ̀. Ẹni tí ó kọ́ ọmọ iṣẹ́ àgbẹ̀, òun náà gbọ́dọ̀ máa ṣe àgbẹ̀. Bí mo ṣe dàgbà tó ìlú ìsìn tí mo lé ní 100 ọdún àti méjì báyìí. Ọjọ́ náà pé mo bá bọ́ sínú oko. Mo lè ro gbá kílẹ̀ tó mọ́. Lẹ́ni ọdún méjì lé ní 100. Wọ́n ti wà lára èyí tí wọ́n ti kọ́ wa ní Lúùkù mímọ́.
tá a bá jáde nígbà náà bí ìgbà tí èèyàn lọ ẹ̀kọ́ṣẹ́ sọ́jà ni pẹ̀lú nítorí náà nígbà yẹn wọ́n ní kí àwa mọ díje ta lọ́mọ iṣẹ́ ọnà ta lọ́mọ iṣẹ́ ọwọ́ ta lọ́mọ iṣẹ́ orin èmi sì ti máa ń fi èsì tí wọ́n máa ń sùn jálá ní oríko wa àti ní agbègbè wa ní ìlú Ìbàdàn ní agboolé wa P6 so 226 òkè ọ̀pá pípẹ́ nìbàdàn ní ọlọ́ta ògúndì wọn ní ọmọ ogun gbọ́lá ọ̀dọ̀ mọ̀mọ́ tó bí bàbá mi mò ń gbé níbẹ̀ tí olóòlù eégún olóòlù kò ju ilé mẹ́rin márùn-ún lọ sí ọ̀dọ̀ wa tó bá jáde èmi ọmọ ọ̀yájú ọmọ ìtàtọ̀ ọmọ ìtàlùlé ó máa ń tẹ̀lé wọn lọ tẹ̀lé wọn bọ̀ ní ìdílé ìyá mi ní odò Ọ̀ṣun níbi tí alápátápá àti olóòlù ti jáde bá tẹ̀lé wọn lọ látàárọ̀ ti gbalẹ́ ìpáàlẹ̀ ọmọ ìpátọ́ ọmọ ló súnmọ́ débi àmọ̀gbọ́lé yìí nítorí náà ń gbà tó wá di fẹ́ndúùsì pé ẹjọ́ bá mọ̀já láwọn tó jáde mọ́ ní tí wọ́n bá fi àwọn ìgbàlẹ̀ náà kí ní wa lẹ́yìn pé mọ́sẹ̀ kónkóló ìgbàmí ọ̀dà ọ̀yájú ọmọ ní mo bá bọ́dé mo bá sùn jálá oníṣòkòtò péńpé tá lọ́bẹ̀ tíṣà lóko ọdẹ abiṣòkòtò péńpé tá lọ́bẹ̀ tíṣà lóko ọdẹ nígbà wọ́n bá pàtẹ́wọ́ ni wọ́n sọ pé mi ni mo ṣe kò kéré láti pàrọ̀ wọ́n ń pè ní ọmọ Ògún ó jẹ́ pé nígbà tá a fẹ́ jáde 1967 ìwé tí èmi kọ tí wọ́n pè ní Ògún lákàáyé ó ní àwọn akẹgbẹ́ mi ni wọ́n fi ṣeré káàkiri nìbàdàn ní ẹ̀kọ́ Yéjídé àti St. Louis ní Abẹ́òkúta ní ẹ̀kọ́ Anglican Girls Grammar School AGGS at St. Paul's nígbà tá a tún jáde àwọn Ìbàdàn Improvement Union Láàmú Adésínà tó lọ bí àgbáyé yẹn àwọn ọ̀gá wa ní Ìbàdàn Improvement Union yẹn wọ́n tó fi ṣeré nígbà tí wọ́n fi ìwé mi ṣeré yẹn 1967 owó tí wọ́n fún mi gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó kọ ìwé tá a fi ṣeré owó tí wọ́n fún mi wọ́n tó owó tí fi san owó ilé ẹ̀kọ́ mi lọ́dún kan. owó yẹn owó ń tó bí èlò ń gbà náà sà. mi ò rántí báyìí nígbà tí ibi tí mo ti ẹ̀ lé rántí ni pé nígbà tá a jáde ń bẹ̀ àwọn Oxford University Press wọ́n ní kí àwọn tó bá gbogbo àgbáyé tí ẹni tó bá mọ ìwé eré orí ìtàgé kó kọ ránṣẹ́ wọ́n á gbé ìwé mi méjì ránṣẹ́ ìwé mi ló ṣe pò kejì àti pò kẹta ìkan £10 ìkan £15 tó o bá la gbé Adéfáládé tó o bá ní ìwé yẹn lọ́wọ́ tó wàá gbà lọ́dọ̀ mi Adéfáládé ó rí o ti ẹ̀dá ìwé tí wọ́n kọ mo fẹ́ sí nígbà náà mo fi sínú òwe yẹn £10 bí £100 nínú ìsìn £50 bí £150,000 nínú ìsìn so bí £150,000 naira ní báyìí. Gbogbo akitiyan wọ̀nyí ló wá mú kí n mọ̀ wípé nígbà tí mo jáde tí wọ́n á gbé mi sí Kúdẹ̀tì St. David tí n bá ṣe tíṣà láàárọ̀ tó bá dọwọ́ alẹ́ mo ń lọ rè kéwì ní rédíò Nàìjíríà àwọn prince ọmọọba Jídé Adékúnlé àwọn Agbooadé Òkédèjì àwọn Akétúndé Ògúnṣínà wọ́n lọ kéwì ní WNTV ọmọọba Adébáyọ̀ Sàndà ó ní ọ̀gá ní ètò káàárọ̀ òjíire mo tún darapọ̀ mọ́ ẹgbẹ́ tí Adébáyọ̀ Fálétí dá sílẹ̀ tó pè ní ẹgbẹ́ Alébíoṣù àwọn mọ̀dàrú ti dẹgbẹ́ ọ̀hún o ẹgbẹ́ Alébíoṣù a máa ń gbé eré orí ìtàgé káàkiri nígbà náà ni kí àwọn mọ̀dàrú àwọn adíjẹnú sọ mọ̀dàrú àwọn ajẹlójú onílékè tó dẹ ẹgbẹ́ náà rù ẹ bá béèrè lọ́wọ́ páàdì ọdún èsì yóò sọ fún yín ẹ bá béèrè lọ́wọ́ Ògúnṣínà tí mo sọ pé sísíánù máa mi kàn ó mo tún darapọ̀ mọ́ wọn láti kọ́ ẹ̀kọ́ sí nípa èdè Yorùbá bí gbogbo ẹ ṣe wọ̀ ní lára nu o bí mo ṣe di ẹni tí wàá mú un lọ́kùnkúnnù sọ́mọ ìgbà tí àwọn yẹn ní WNTV tí wọ́n rí pé mo dángájíá nínú èdè Yorùbá mo sì tó jẹ́ ẹni tí wọ́n lè gbà tí wọ́n máa ṣe de èèbó pàpà wọ́n á gbà mí tán lọ́dún 1970 síbẹ̀ mo fi ṣe tíṣà lẹ̀ wọ́n á jẹ́ olóòtú gbogbo ètò tó ń lọ Adébáyọ̀ Fálétí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ bàbá tí máa ń tẹ fìlà gọ́gọ́ sápò òsì lẹ́gbà ó fi lé Láòyè Egúnjọbí ìyẹn náà ti di
ó ti di aládàáni. Adébáyọ̀ Sàǹdà ló wá gbà òun ló gbé ilé mi lọ́wọ́. Ọpẹ́lọpẹ́ ọmọọba Adébáyọ̀ Sàǹdà níbi tó bá wà ilẹ̀ rí ni o. Èmi náà wá di olórí gbogbo ètò Yorùbá tó ń lọ. Àwa máa ń pe gbogbo àwọn akéwì wá láti wá kéwì lọ́dọ̀ wa. Àwọn akéwì pọ̀, a máa ń pè wá nínú ìjíìkì akéwì. Ọjọ́ méje tí ń bẹ láàrin ọ̀sẹ̀ ẹni kọ̀ọ̀kan yóò mọ kéwì lọ́jọ́ kọ̀ọ̀kan. Èmi yóò mọ kọ báúchà ìwé owó fún wọn nígbà yẹn. Ìgbà tó wá di 1977 tí gbogbo ẹ̀ wọ̀ mí lára, mo kúrò ńbẹ̀. Mo á dẹni tí ń gbé rẹ́kọ̀dù jáde fáwọn eléré. Mo á dẹni tí ń gbé rẹ́kọ̀dù tèmi náà jáde. Gẹ́gẹ́ bí àríyẹ ní àtùkù wa gbowó létí wí nínú orin rẹ̀. Ó ní yẹpẹrẹ kọ́ lè kó a sí. Yẹpẹrẹ kéku a sí o. Àti tí ń pọ̀ ọmọ rẹ̀ tí ń wọ ọmọ lọ́mọ. Yẹpẹrẹ kéku a sí. Ọlá túbọ̀ fún rẹ́kọ̀dù rẹ̀ jáde. Ó sì tó ń gbé rẹ́kọ̀dù tàwọn míì jáde. Yẹpẹrẹ kọ́ lè kó a sí. So a jẹ́ pé bàbá. Ní àjò mi dédé bí ọ̀rọ̀ ewì àti orin yẹn o. Ẹ̀gbọ́n mi àbúrò mọ́mì mi ní olójẹ́ kí n tún nífẹ̀ẹ́ sí àwọn rẹ́kọ̀dù yín jù sí bó tilẹ̀ jẹ́ pé mo délé bá ni torí gbogbo àwọn ewì yín ni ẹ̀gbọ́n mi máa ń gbọ́. Ire ire lónìí orí mi àfire ire wọlé dé ẹ wá wo tọkọtaya tuntun bí wọ́n ti ń fẹ́ lẹ́lẹ́. Gbogbo ẹni tó ṣe márẹ́jì ní ọdún 1977 tó di 1983 káàkiri àgbáyé rẹ́kọ̀dù yẹn ni wọ́n ń lò. Gbogbo ẹni tó ṣèpò máa tán bí tó kó mọ nílẹ̀ Yorùbá látọ̀dún 1977 tó dọdún bí 86 rẹ́kọ̀dù kúlúmbú yẹyẹ tèmi ni wọ́n ń lò. Kúlúmbú yẹyẹ ọ̀yẹyẹ kúlúmbú. Bẹ́ẹ̀ni bàbá ń ṣe ètò lórí rédíò. Àwọn tó bá béèrè pé àwọn ń ṣègbéyàwó ẹbọn tẹ rẹ́kọ̀dù fún wọn o. A kì í rí rẹ́kọ̀dù ìgbéyàwó tá a lò. A kì í rí rẹ́kọ̀dù ìkómọ tá a lò. A kì í rí rẹ́kọ̀dù ọlọ́jọ́ ìbí. A kì í rí rẹ́kọ̀dù ìṣílé tàbí ẹni tí ń ṣayẹyẹ gbòmìnira. Ìyẹn ló tù mí nídìí tí mo fi ṣe rẹ́kọ̀dù ìgbéyàwó, ìkómọ, ìṣílé, ọlọ́jọ́ ìbí, oyè jíjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí àwọn èèyàn lè máa rí ń lò nígbà tí wọ́n bá ń ṣètò ìkíni nínú rédíò. Bàbá bí ẹ ṣe wá ṣe gbogbo àwọn rẹ́kọ̀dù yín ní ení tere èjì tere ìkan wà ń bẹ̀ tó jẹ́ pé ó máa ń mì mí ní gbogbo ìgbà tí n bá ti ń gbọ́ ayé ẹ̀kẹ́ẹ̀dẹ. Ọlọ́run tí ní rọ́bí òpin dé bóun gbogbo. Ó wà lára àwọn rẹ́kọ̀dù mi tó tà jù lọ. Ohun gbogbo tí mo níyọ̀ ti rẹ̀ ní ṣe bàbá. Bàbá mo fẹ́ràn àgbékalẹ̀ orin yẹn. Pàápàá jùlọ ẹni tó lu gángan sí orin yẹn bọ́n ṣe bẹ̀rẹ̀. Bàbá ta ni ẹ gbà gẹ́gẹ́ bí music arranger bó tilẹ̀ jẹ́ pé Pope òun ni ó máa ń gbé ohun yẹn ṣé mo gbà á. K12 Voices àwọn ọmọ K12 Voices àwọn tí àwọn méjìlá tí wọ́n kóra wọn jọ ní Abẹ́òkúta Grammar School obìnrin 6 ọkùnrin 6 àwọn ní jẹ́ K12 Voices àwọn wọ́n ti rẹ́kọ̀dù bíi 10 tí wọ́n bá mi ṣe. Àwọn ní ẹ̀kọ́ níbi ìgbéyàwó ìkómọ ayé ẹ̀kẹ́ẹ̀dẹ Ìbàdàn láwà yìí. Ìbàdàn láwà yìí o. Ọlọ́jọ́ bí àti ti Abẹ́òkúta. Ní lọ́jọ́ ìbí rẹ̀ o, ẹni rẹ̀ wà á ṣàmọ́. Bàbá mo dàgbà pẹ̀lú ẹ̀ ni. Ọ̀kàrí Ọlọ́run wù ọ́ ọ̀kàrí. Gbogbo àwọn rẹ́kọ̀dù wọ̀nyí Pope àtàwọn yòókù rẹ̀ gbà tó ń dá ṣe rẹ́kọ̀dù fúnra ẹ̀ lẹ́sọ́dé Pope. K12 Voices la máa ń pè wọ́n. K12 Voices. Yẹ̀kínní Àjàó láti Ṣakí. Àwọn ló máa ń lù mí. Mo fẹ́ràn ọwọ́ ìlú bàbá Yẹ̀kínní Àjàó. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Òun ló kọrin ni à ń jayé lóko bí àwọn ìjòyè ni. Òun ni àkọ́kọ́ ọmọ ìpínlẹ̀ lókè Ògùn. Òun làkọ́kọ́ tó kọ́kọ́ gbé rẹ́kọ̀dù jáde
1975 Wow. lókè ògùn rẹ́kọ́ọ̀dù rẹ̀ tó 9 lọ́dọ̀ wa gbogbo rẹ̀ ló wà nínú YouTube òun ló kọ ní àti 1975 ni a ti ń bára wa bọ̀ òun ló ń bá mi lùlù sí gbogbo àwọn rẹ́kọ́ọ̀dù wa Ọ̀gá. òun náà ló lù sí ayé ẹ̀kẹ́ èdè asán nínú asán asán nínú asán nígbà yẹn ni mo kó sínú ilé mi tuntun lọ́dún 1980 mo á rò pé gbogbo òkèrè àkìtà ayé yìí àkọlé ogún ni o ara mọ́tò ọgbọ̀n ni ṣé bí ẹni gbogbo náà lára bàbí á tún kú fi gbogbo ẹlẹ́yìn dọ́kọ̀ náà ni gbogbo ohun tí mo bá ní ti ẹni Olódùmarè gbogbo tí mo ní. Bí mo bá tilẹ̀ mọ̀kún àtọ̀sà àti rẹ́mà ní òwò bá Èdùmàrè. Bẹ́ẹ̀ni ọ̀kadì lọ́yẹ̀ ọ̀kalẹ̀ inú mi dùn pé ọmọ tó ń gbọ́ rẹ́kọ́ọ̀dù mi ọ̀kadì. Bàbá ẹ jẹ́ kí n rán yín létí nǹkan kan tó ṣẹlẹ̀ ní ọdún 2017 ní ilé ìtajà yín tó wà ní Ìwó Road tẹ́lẹ̀. Mo wá ra rẹ́kọ́ọ̀dù kan. Ẹ wá fún mi ní ẹ sọ pé kí ló dé tó fi jẹ́ pé ìwọ máa ń fẹ́ràn rẹ́kọ̀dù àgbàlagbà torí ọ̀dọ̀ yín mo ti máa rà ń gbà mo ti dé Ìbàdàn padà mo wá sọ pé mo dàgbà bá àwọn orin yín ni mo wá rántí dáadáa lọ́jọ́ yẹn ẹ wá fún mi ní ìkan ẹ fún mi ní díìskì kan kí n fi ṣèlé ṣé wá díìskì tẹ wá fún mi yẹn di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tí má fẹ́ dáyàwó mi dùn lé mọ́mí Israel tí má ti sọ fún pé ta ló ń tàn inú rẹ̀ ó dùn àjọmọ́ ọkọ ni ó fẹ́ràn rẹ̀ gidi bàbá. rẹ́kọ̀dù yẹn náà ta gan-an o. talẹ̀ntàn. wọ́n bá ní wọn lọ́ọ̀kan wọn àgbọ̀yà Jésù wọ́n bá bá wọn dénú ilé tán wọn àti gíláńgọ́ lẹ́gbẹ̀ẹ́ wọ́n bá ní wọn lọ́ọ̀kan wọn jọ bàbá Súnà wọ́n bá bá wọn dénú ilé tán wọn àti gíláńgọ́ nínú ẹgbẹ́ afọmọ ara wọn sọ́sẹ́. ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé bá súnmọ́ mi là á mọ̀ sí ẹni ìyẹn gbókèrè níyì ilé ọmọ ìwọ ọmọ abẹ́ẹ̀dá nìkan ló mọ̀ ọ̀run nìkan fẹ̀mí àlá olùmọ́nà nígbàwó ọlọ́run nìkan lọ́mọ nìkan ọ̀la ta bẹ̀rù tàn ọ̀kadì délé ọmọ Adébísí ọ̀kadì yóò yẹ ọ̀kadì. tí má ṣe kan bóyá bí àṣìṣe kan tí wọ́n lè fi yàn ṣe yẹ̀yẹ́ nínú ilé tí ìyàwó mi bá bẹ́ẹ̀ fi mi ṣẹ̀yẹ́ ni téègbè tó ń ṣe téègbè màá ti rántí màá ní ṣé mi ni téègbè nínú talẹ̀ntàn lẹ́tí sọ̀rọ̀ nípa téègbè àpọ́n. ó wá dìde kó o lọ jẹ́ṣu. téègbè tó fi ṣú ná tó àpọ́n tẹ̀ ọ̀ láyà tó fi ṣú ná tọ́wá ń jíra rẹ̀ téègbè dìde ọjọ́ orí. tàbí à ń tẹ̀ sára rẹ̀ ní tẹ̀ téègbè dìde ọjọ́ orí. Àpọ́n ni ọ̀rẹ́ ọ̀kàrẹ̀ délé ọ̀kàrẹ̀. Bàbá bí a bá ń sọ̀rọ̀ nípa rẹ́kọ̀dù Ta Ló ń Tàn kí ni ó bí Ta Ló ń Tàn ṣé àgbà ti ṣàlàyé pé ní ọdún 1980 tí ẹ ṣẹ̀ṣẹ̀ kó délé yín tuntun òun ni ẹ kọ ayé ẹ̀kẹ́ ẹ̀dẹ tó sì jẹ́ pé ó wà lára orin tí ó mì ní jù kò sórin yín tó jẹ́ àṣàdànù kò sí rárá ṣùgbọ́n eléyìí tó mì ní jù òun ni ayé ẹ̀kẹ́dẹ ṣùgbọ́n Ta Ló ń Tàn kí ló bí rẹ́kọ̀dù Ta Ló ń Tàn. ọ̀rọ̀ mbárò máa rò pọ̀ ni o mo ti bá kírísítẹ́nì dòwò pọ̀ gbogbo ọkàn lẹ tí mo rò pé èèyàn Ọlọ́run ni tó sì jẹ́ wípé ńgbà mọ́ bàtà tí mo mú délé sọ́dá ó burú ju àfìtánì lọ. mo ti bá mùsùlùmí dòwò pọ̀ tí mo rò wípé èèyàn Ọlọ́run lè yí sọ mọ̀ wípé ọ̀pẹ̀ láyé ojú rẹ̀ ò ní rí bí ìtẹ́ lolúwa rẹ̀ ọkọ̀ wọ́n mú tọ́lọ̀ má jẹ́ kí ibi tá a rí láyé tó pọ̀ ju iye ibẹ̀ lọ ni. mo ti bá mùsùlùmí délé mo rò wípé Ọlọ́run lélẹ́yìí ṣùgbọ́n nígbà wọn bàbá ní ilé ó di bàbá tí òbí bèjì kì í sọmọ nídòwú. eléyìí
nígbà mo rí délédélé tán mo ní àṣé kò sí èèyàn mọ́ gẹ́gẹ́ bí orin ọ̀rẹ́ wa Ifáyẹmí Ẹlẹ́bùúbọn. èèyàn wọn o aráyé ènìyàn ṣòro. mo tún ti bá àwọn tìbílẹ̀ gangan tí mo ti rò pé bí ni èèyàn mímọ́ wọ́pọ̀ sí bíbí sí. yes sir. ìwọ nìkan ní láyé lọ́run ìwọ nìkan ní ọbí bíbélì ìdarí ìwọ nìkan ní láàrin oṣù mẹ́ta ìwọ nìkan ní ìyàwó kan lé ìyàwó bíi mẹ́fà ń ta. ìwọ nìkan ní ọkọ kan lé ọkọ bíi mẹ́fà ń ta tààlẹ́ wá ń tàn. tí bàbá ńlá nílẹ̀ Yorùbá ń fi bíbélì gbárí sáńtògùn gbárí tó má rí ara wọn láti lo àwọn gbọdọ̀jọ́ alẹ́ tó wúrà wúlẹ̀ máa tààlẹ̀ tẹ̀. ìrírí ayé ló fata lẹ̀ ń tẹ̀ o. àwọn nǹkan tí mo tójú mi ti rí lọ́dọ̀ kìrìsìtẹ́nì mo ti fara kí ẹni tó pera rẹ̀ ní kìrìsìtẹ́nì ẹgbẹ́ pé àjẹ́ ọ̀run ni àjẹ́ ayé àti ọ̀run ni mo ti fara kán ní mùsùlùmí tí ò bí ìbejì tó sọmọ ní Ìdòwú mo ti fara mọ́ ẹni tó pera rẹ̀ láláwo lọ́yẹ́ pé sì gidi lójúdé sábẹ́ ẹ̀rù káàkiri mo ti fara mọ́ ọ̀pọ̀lọpọ̀ tó pera rẹ̀ níwà ló dámì tó jẹ́ pé wọ́n búra níwájú Olódùmarè ní ṣọ́ọ̀ṣì ìgbà tó kú tán àwọn ọmọ tìta tó yọjú àwọn ìyàwó tìta tó yọjú tálẹ̀ wá ń tàn tálẹ̀ ń tàn ẹ̀yìn tì bọ́láwọ̀ náà fi ṣe gbéyàwó wà ló dámì àmọ́. gbogbo ẹ̀yin ọmọ òde òní ṣe wà ló dámì ẹ̀fì kẹfìlẹ̀ ẹ̀fì méjì mẹ́ta síta èmi ò ṣerú rẹ̀ o bàbá mi ò ti ṣerú ẹ̀ ara tèmi dá èmi ò ṣerú ẹ̀ ìyàwó mi títí tí èdè ìyàwó mi àkọ́kọ́ ti kọra wa sílẹ̀ kò lè sọ pé lágbájá lóṣù kejì òun nínú ilé wa bẹ́ẹ̀ la àṣègbéyàwó olórùka nítorí náà àṣà àtọ̀hún ìwà tá a kó lọ́dọ̀ àwọn Gẹ̀ẹ́sì ń kó bá wa dílẹ̀ Yorùbá o ẹ̀tàn táà ń sọ̀rọ̀ ara nù ilé ló bá wa débi ẹ̀tàn tìjọba ẹni tó gbàjọba lónìí yóò fi Bíbélì ìdarí yóò fi Kùránì ìdarí nígbà tí ẹni tó fi Ògún bá rí ní gbogbo àwọn tó ń ṣèjọba àwọn náà wọ́n ti bá wa débi tá a dé àwọn oní Bíbélì àwọn Kùránì ìjọba fi ìdarí ta ni wọ́n wá ń tàn bẹ́ẹ̀ bá tàn wá jẹ ẹ ò lè tán lọ́rùn ọba bẹ́ẹ̀ bá tàn wá jẹ ẹ ò lè tán lọ́rùn ọba bẹ́ẹ̀ ta fà sókè bẹ́ẹ̀ yí tó borí bẹ́ẹ̀ bá tàn wá jẹ ẹ ò lè tán lọ́rùn ọba. ayé kò tọ́ nìkan ló lè wírú ẹ̀ ẹni tó yẹ bá sayé kò tọ́ tó bá ti rí olóṣèlú tó gbowó lọ́wọ́ wọn á parí o tó bá ti gbowó lọ́wọ́ wọn yóò kọ ni ó kì wọ́n ni o. Alẹ́ tàn Ọlọ́run sí tàn o ayé kò tọ́ ń sọ bẹ́ẹ̀ ó ṣe ń délé ọmọ Adébísí. Yes sir. Bàbá ní ìbéèrè kan mo fẹ́ béèrè pé kí ni torí mo mọ̀ pé olódodo ni yín kì í fi tọrọ. Ọlọ́run nìkan lólódodo èmi ètò olódodo. bẹ́ẹ̀ ni bàbá ṣùgbọ́n. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ làánú náà ní pọ̀pá yóò ta bó nílé yóò ta bá ètò ìnà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ pọ̀pá lọ́wọ́ yóò ta bó wọn lára. nítorí náà wọ́n sọ bẹ́ẹ̀ fún Jésù wọn ní bàbá olóòótọ́ náà bàbá mi tí ń bẹ̀rẹ̀ rìn nìkan ní olódodo. Jésù wí fáwọn ọmọ ẹ̀yìn ẹ̀gbìn nítorí náà ká bá yọ ká má ṣe rí ẹ̀rì tó pè yàn ní olódodo ìbéèrè tó bá fẹ́ béèrè ní kò béèrè o. kódà bàbá dé ààyè tó ní àpẹẹrẹ àgbà ẹ̀rí yín jẹ́ látàrí àti ṣe máa bọ yín tí ó jẹ́ pé a gbọ́ wípé ẹ lọ́wọ́ nínú mọ̀kàrúrù kankan rí nígbà kankan ṣùgbọ́n tí mo fẹ́ béèrè yìí mo fẹ́ béèrè pé kí ni wúlẹ̀wúlẹ̀ in tó fa áwọ̀ láàrin ẹ̀yin àti olóògbé Odòláyé Àrẹ̀mú. Odòláyé Àrẹ̀mú. bẹ́ẹ̀ ni sà. ó ṣe rẹ́kọ́ọ̀dù lọ́dọ̀ wa ó sì jẹ́rọ gbogbo nǹkan tá a ṣe fóun akọ́lé fún ara mọ́tò kọlọ̀kù tẹ́lẹ̀ ẹ̀rùn òdìrá mọ́tò rẹ̀ lẹ́yìn ara bí ìpè ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọ̀rá. 15 million. mọ́tò tá a rà fún nísàlẹ̀ lẹ́yìn ara bí ìpè ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọ̀rá ó là kọ́ lórí ọkọ̀ sára. akọ́lé fún
ara mọ́tò kìíní ara mọ́tò kejì ó sì jẹ́wọ́ nínú ẹ bá fẹ́ gbọ́ gbogbo ìjẹ́wọ́ rẹ̀ ó wà ní YouTube. Ṣàdédé la gbọ́ pé ó bọ́ sí ọ̀dọ̀ Láre Adépọ̀jù. Wọ́n á ṣe rẹ́kọ́ọ̀dù méjì lọ́hùn-ún tó wá sọ̀kò ọ̀rọ̀ nínú rẹ́kọ́ọ̀dù náà. Rẹ́kọ́ọ̀dù náà wọ́n pè tán ní ọ̀wọ̀ ayanrìn kówó sí àti mọ́nléwá àpákàtìkì lójú ogun. Ẹ bọ́lá lẹ gbọ́ rẹ́kọ́ọ̀dù méjì yẹn ríṣẹ́ gbọ́ ríṣà. Mi gbọ́ ríṣà. Nígbà tí Yorùbá ní bí obìnrin ọ̀dánlé ọkọ méjì wò onímọ̀ yìí tó sàn bọ́kùnrin náà bí aya méjì wò onímọ̀ yìí tó sàn àwa fọwọ́ lẹ́rán à ń wò láàrin Ìbàdàn sí Ìbàdàn láàrin èdè wà ní Ìwó Road òun wà ní ìsàlẹ̀ Jìgbọ̀n létí tí èèyàn kan bá tẹ̀ a sì mọ́ra rí gbà tí a wà ní ẹgbẹ́ tí Adébáyọ̀ Fálétí dá sílẹ̀ wọ́n pè ní ẹgbẹ́ Alédìèsù. Tí ìgbẹ́ta tó ní ọlẹ́rẹ̀ ìlú tí gbogbo aráyé ti mọ̀mọ́ mi tí wọ́n ń gbọ́ lẹ́ gbogbo sátidé ní rédíò odò láyé o. Tó sì ti gbajúmọ̀ káàkiri gbogbo àgbáyé ó ṣe á lè wá sọ́dọ̀ rẹ tó ní ránṣẹ́ sí mi. Àfọwọ́lẹ́rẹ́ àwọn òye. Ṣùgbọ́n ní ọdún méjì lẹ́yìn ìgbà yẹn Odòláyé rẹ̀ mú padà sọ́dọ̀ wa. Lọ́wọ́ àti rẹ́kọ̀dù ó wá nígbà tí ibi tó lọ kò gbé wọ́n fi owó tán wọ́n ní àwọn ọkọ̀ méjì ní àwọn ọkọ̀ mẹ́rin fún wọn wà nílà kankan fún mọ́ lọ́rùn-ún wọ́n á padà sọ́dọ̀ wa. Gbogbo tí a kọ sára rẹ́kọ̀dù wa gbogbo tí a kọ sára ọkọ̀ wa gbogbo tó náà kọ sára ọkọ̀ rẹ ni òtítọ́ ń borí èké gbogbo àwọn eléré wa tó rọkọ̀ òtítọ́ ń borí èké ni wọ́n kọ sára ẹ̀ bẹ́ẹ̀ sì rí rẹ́kọ̀dù wa kan ní bẹ́ẹ̀ ni òtítọ́ ní mórí èké lára òtítọ́ ni àwa gbájúmọ́. Nítorí náà nígbà tó ti padà sọ́dọ̀ wa wá sí rẹ́kọ́ọ̀dù èyí tó pè ní ìpadàbọ̀ Odòláyé èmi pẹ̀lú Látúbọ̀sún Ọ̀jà èmi pẹ̀lú Látúbọ̀sún Òbínú iṣẹ́ ayé yìí náà ni wọ́n dẹ̀yìn ara wa kọra wa ni. Bọ́lifẹ́ẹ̀nì ní rẹ́kọ́ọ̀dù yẹn. Inú wa bí ẹni tó lọ ṣe rẹ́kọ́ọ̀dù lọ́dọ̀ rẹ̀ pé ẹni tí òun gbà lọ́dọ̀ lágbájá ó ti padà sọ́dọ̀ rẹ̀ tó bá bí ló ń da gbogbo rẹ́kọ́ọ̀dù tí ló wí yẹn nù gbogbo tó ń ṣe rẹ́kọ́ọ̀dù lọ́dọ̀ rẹ̀ pátá ló bí ló ń dà á lẹ̀. Títí tó fi lọ láyé kò gbé rẹ́kọ́ọ̀dù ẹlòmíì jáde náà àfitì ẹ̀yìn kan ṣoṣo. Gbogbo ẹni tó ṣe rẹ́kọ́ọ̀dù lọ́dọ̀ rẹ̀ rí ni kẹ́ ẹ béèrè rẹ́kọ́ọ̀dù Wálé Hasan ni o Hasan náà Àbákẹ́ ni o gbogbo àwọn olórin pátá ẹnìkan tiẹ̀ tó wà ọmọ Lákìládé ìbú lọ lẹ́yìn ayé. Níbo ló ń lọ lẹ́yìn ayé? Ọ̀dọ̀ wa ló ti bẹ̀rẹ̀ kó tó gbà ó náà gba eléyìí náà lọ gbà. Gbogbo ẹ̀ lọ́dàánù gbogbo ẹ̀ tó ṣe rẹ́kọ̀dù lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹ̀ ló forí sọ́pẹ́ gbogbo wọn. Torí náà kì í ṣe pé mi àti Odòláyé rẹ̀ mú jà tá a bá jà kò ní padà sọ́dọ̀ mi. Tí wọ́n bá níyàwó lọ́dọ̀ tó ń ra gbogbo nǹkan tó fẹ́ fún tó ń ṣe gbogbo nǹkan fún tẹ́lẹ̀mí bá fi owó tàn lóde wọ́n máa wò náà ọkọ ló kánjú nígbà ọpẹ́ àlè àti àlè wọ́n jà kẹ́yìn náà ni ọkọ ní kánjú àlè wọ́n jà kẹ́yìn náà ni. Nítorí náà nígbà tí ó ti padà sọ́dọ̀ mi èmi ò bínú ẹni tó ń bínú láwùn ló bínú nítorí pé ẹni onítọ̀wá tú àṣírí rẹ̀ nínú rẹ́kọ̀dì tó ṣe lébí ló ṣe bí ló dá gbòòrò ẹni tó ń ṣeré lọ́wọ́ rẹ̀ sílẹ̀ pátápátá gbogbo ẹ̀ ló sì dìtàn gbogbo ẹ̀ tó ṣeré lọ́dọ̀ wa gbogbo ẹ̀ ló dìtàn àyìn ẹni àtòkò wa gbowó lẹ́nu Odòláyé Àrẹ̀mú ni Yẹ̀kínní Àjàó ni Dọ́ládì pọ̀ ni Àlàbí Ògúndépò ni àtàwọn ọ̀rẹ́ wa bí Yẹmí Ẹlẹ́bùúbọn àti gbogbo àwọn tí wọ́n ṣeré lọ́dọ̀ wa káàkiri gbogbo ìpínlẹ̀ Kwara ni ìpínlẹ̀ Èkìtì ni ìpínlẹ̀ Ọ̀ṣun ni ìpínlẹ̀ Oǹdó ni ìpínlẹ̀ Èkó ni ìpínlẹ̀ Ògùn ni Òkè Ògùn ni Ọ̀ṣun ni gbogbo ẹ̀ wà ní ìtàn àwọn tó ń ṣe lọ́dọ̀ tiẹ̀ tó bínú dàálẹ̀ gbogbo ẹ̀ náà wà ní ìtàn tó ta ló ń bínú nígbàkúgbà inú Ọlọ́run ń dùn. ọmọ Adébísí sọ̀rọ̀ gbọ́ mi. Mo ń gbọ́ yín sà. ẹkùṣẹ́ ń bẹ̀ wọn ẹkùṣẹ́ yóò yẹ ìkàlẹ́ o. Àmín. Mélòdì ayé yẹn máa ní mélòdì o. Àmín. Bàbá. Sẹ́nu àjò mi, mò ń gbọ́. Mo tún ní ìbéèrè mi.
ìbéèrè tí mo fẹ́ béèrè báyìí ó ní í ṣe pẹ̀lú káyọwọ́ orin káyọwọ́ ewì kúrò ńbẹ̀ ó ní í ṣe pẹ̀lú àṣà àti ṣe ilẹ̀ káàárọ̀ òjíire eléyìí tí gbogbo ayé tún mọ̀ yín mọ̀ pé lẹ́yìn pé bàbá Túnbọ̀sún Ọládàpọ̀ pé ẹ̀ ń gbé rẹ́kọ̀dù jáde ẹ̀ ń kọrin bàbá èmi mọ̀ ṣùgbọ́n mo fẹ́ béèrè kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n tún lè mọ̀ ṣó ní iṣẹ́ kan tàbí òwò míì tí ẹ tún ń ṣe lẹ́yìn pé ẹ̀ ń gbé rẹ́kọ̀dù jáde ẹ̀ ń kéwì. Iṣẹ́ tí wọ́n mọ̀ mí mọ̀ ni pé mò ń bá yàn gbé rẹ́kọ̀dù jáde èmi náà ń gbé rẹ́kọ̀dù jáde. Ìwé tí mo yìí ti gbé jáde ní ìsìn ó lọ bí 40. Láìpẹ́ yìí lọ́sẹ̀ tó kọjá ni 6 jáde 6 ìwé tá a gbé jáde lẹ́ẹ̀kan náà. 6 lọ́sẹ̀ tó kọjá. Oyin Ògidì apá kẹta ó ti jáde. Oríyọmí ó ti jáde. Orin tí wọ́n máa ń kọ níbi ìgbéyàwó ilé eré ẹlẹ́gbẹ́lẹ́yẹ ó ti jáde. Gbogbo àwọn ìwé 6 tó jáde ó kún 22 tó jáde tẹ́lẹ̀ ó ń lọ bí 22 báyìí. Ìyẹn ni o. Ìta tó ń ṣe ni pé Oyin Ògidì à ń ta Oyin Ògidì lọ́dọ̀ wa Oyin Ìgàn. Àwọn ọ̀rẹ́ wa tó ń ṣe ìyàwó òbí tó wà lọ́dọ̀ mi ó ń lọ rà á ó sì ń fi sínú ìgò ìyẹn la fi ń jẹun báyìí. Tẹ́ bá sì dé ní YouTube náà gbogbo àwọn rẹ́kọ̀dù wa pátá ló wà ńbẹ̀ ìyẹn náà tún mówó díẹ̀díẹ̀ wá òun ni mo fi ń jẹun báyìí. Tẹ́ bá ti tẹ orúkọ mi síbẹ̀ Ọlátúnbọ̀sún Ọládàpọ̀ Akéwì ẹ fi Akéwì kú o ẹ tẹ̀ sórí YouTube gbogbo iṣẹ́ wa pátá ní ògbé jáde tọrọkọ́bọ̀ sì ń jáde láti bẹ̀rẹ̀ náà ọpẹ́ ní f'Olódùmarè ọ̀kánjú àmì òsì pọ̀ gbogbo tá à ń rí nínú Oyin Ògidì ni èyí tó ń wọlé nínú ìwé títà ni èyí tó ń torí kò sí kásẹ̀tì kò sí rẹ́kọ̀dù mọ́ kò sí CD mọ́ ìyẹn ò mówó wá mọ́ rẹ́kọ̀dù ò mówó wá mọ́ CD ò mówó wá mọ́ kásẹ̀tì ò mówó wá mọ́ èyí tó mówó wá ní ìsinmi Oyin Ògidì àti díẹ̀díẹ̀ nínú YouTube. Bàbá kó tó di pé a tẹ̀síwájú mo fẹ́ rọ àṣà Yorùbá. Bàbá. Ìṣe ọmọ mímọ̀ àwọn nǹkan tó dáa tó níye lórí tó lè mú wa tẹ̀síwájú nínú àṣà Yorùbá ó ní èmi gbé lárugẹ o. Àṣà ìkóbìnrin jọ rẹpẹtẹ ẹni tó pẹ̀sọ́ mọ́ pera rẹ̀ 6 àṣà Yorùbá ni ṣùgbọ́n mi ò kóró ẹ̀jọ́ o. Àṣà kádójú agbo tí a towó mọ́ olórin lórí nílẹ̀ Yorùbá àwọn tó bá pè ìdíjọ là á máa náwó fún. Ògúndáre fẹ́yàn mú ní nítorí alágbe kọ́là ń ṣe náwó nítorí ẹ̀dùn tó ń ṣèjọdún. Gbọ́n dáadáa nítorí alágbe kọ́là ń ṣe náwó nítorí ẹ̀dùn tó ń ṣèjọdún. Tí ọba ṣègbéyàwó tó náwó tó náwó nára ìwọ ni wọ́n máa towó mọ́ lórí wọ́n fowó lé ọ sí. Ìwọ lọ́wọ́ àfún onílù rẹ lówó. Tó o bá ń sòkú bàbá àbúrò rẹ ìwọ ló ń ṣèjọ ìwọ ló péjọ jáde ìwọ ni wọ́n fowó yẹ sí kì í ṣe onílù owó tó wá fi yẹ ọ sí ó lọ kó fún onílù ni ṣùgbọ́n ìgbà ti yí padà lọ́dún 1970 nígbà tá a rówó epo táwọn bá fi náà ó wá di ká ló wọ́n bí àwọn tí gbówó bọ́ńdù káàkiri ojú agbo àwọn agbówó rìn ní òsì nínú àṣà Yorùbá kì í ṣe àṣà àtayébáyé o àṣà àfẹ̀fẹ̀dáyé di o àṣà àtayébáyé nítorí alágbe kọ́ ló ṣe náwó ẹni tí ń ṣèjọ ẹni tó ń ṣòkú ẹni tó ṣèkómọ ẹni tó ṣègbéyàwó ẹni tó sọjọ́ ọ̀bí lọ́ọ́ náwó fún wọn lọ́wọ́ àlọ́ náwó fún onílù ṣùgbọ́n nítorí pé àmọ́ tá a fowó ṣe àwọn àgbébọ̀ndú owó lọ́wọ́ lójú agbo àmọ́ jù lórí àwọn ọlọ́mọge àmọ́ jù lórí onílù ní ó ṣe àṣà àtayébáyé àṣà àtọ́jọ̀ṣẹ̀ dé lọ́dún 1970 ni. tó náà nílẹ̀ Yorùbá àwọn àṣà tó bá lè mú ìtẹ̀síwájú bá orílẹ̀-èdè Yorùbá òun lè ní gbé lárugẹ. àṣà tó bá mú ìfàsẹ́yìn wá èmi ò bá ọ lọ́wọ́ ń bẹ̀. òṣèlú lè sìn
òṣèlú ẹlẹ́gbẹ́dé ọ̀pọ̀lọpọ̀ òṣèlú ló jẹ́ àwọn ọ̀jẹ̀lú ẹlòmíì nínú àwọn tí àjọjọ ń kéwì wọ́n á kéwì fún APC lónìí tó bá bẹ̀rẹ̀ gbẹ́bẹ́jọ wọn ti lọ kéwì PDP wọ́n sàrówó